àwọn bí àṣírí bíbò. Èmi ò lóògùn owó o. Oògùn owó mi ní Fúnfúnlẹ́lẹ́. oògùn owó mi ní. Bẹ̀tì ká àṣírí èèyàn bò, àbòtán lòrìṣà máa ń bò dí ìgbín. Ẹran ní bàṣírí eegun, àṣírí onítọ̀hún á bò ní. Ifá sọ fún ẹ pé wàá di ọba. Ifá fi yé èmi àti rẹ pé oyè ńlá kan wà wájú, like example oyè tí mo jẹ nísìn. Mi ò lò lálàá yẹn pé bí a máa jẹ oyè yẹn. Ẹ wò ó nísìn báyìí, Ifá ti sọ àsọtẹ́lẹ̀, ó dẹ̀ rí bẹ́ẹ̀. Ifá sọ fún mi pé màá kọ́lé. Ilé tí màá kọ́ yóò máa tó bí 2 mẹ́ta. Pé mo dẹ̀ máa rán àwọn ọmọ lọ ní èbó tó ti sọ. Ifá yẹn ti sọ. Ẹ dẹ̀ wò ó dẹ̀ ti ṣẹlẹ̀. Ayé yìí náà wá péré sí. Àwọn kan wà tó jẹ́ ayé tó jẹ́ pé búburú náà ṣe. Àwọn kan wà tó jẹ́ pé inú ayé náà lájọ wà tó jẹ́ pé rere náà là ń ṣe. Àwọn tá ń pè ní ayé náà làwọn ẹlẹ́yẹ. Adífá fún Ọ̀rúnmìlà àgbà tó ló fẹ́ gungi ẹ̀gẹ́, wọn ò jẹ́ k'Ọ̀rúnmìlà gungi ẹ̀gẹ́. Òbúkọlúwéré wà ní ìdí igi ẹ̀gẹ́ tó jẹ́ k'Ọ̀rúnmìlà gungi ẹ̀gẹ́. Àgbòmígànjọ̀ tó wà ńbẹ̀ tí ò jẹ́ k'Ọ̀rúnmìlà gungi ẹ̀gẹ́. Ọ̀rúnmìlà sì kí ni ó gbọ́rú ẹbọ. Ọ̀rúnmìlà gungi ẹ̀gẹ́. Àkìkọ gògògò tó wà ní igi ẹ̀gẹ́, wọn ò jẹ́ k'Ọ̀rúnmìlà gungi ẹ̀gẹ́. Ọ̀rúnmìlà pàpà síbẹ̀ ó gungi ẹ̀gẹ́. Àkẹ́dìẹ l'Ọ̀rúnmìlà gungi ẹ̀gẹ́ o. Ó gbọ́rú náà ni. So àìmọye challenges á ṣiṣẹ́ fún yàn. Wọ́n á wá lóru, wọ́n á wá bá yàn jà. Pé kí ló dé tó fi ṣiṣẹ́ yẹn? Àtúnrawọ́ ẹ̀bẹ̀ sí wọn ni because àwa ò lè pa òfin rẹ́ bí kò jẹ́ pé ká fi òfin ṣẹ. Ìtumọ̀ ni pé àwa àti àwọn àgbà là ń ṣiṣẹ́ papọ̀. For example, tó bá jẹ́ pé ìrọ̀lẹ́ lẹ wá ń sìn, ẹ rí ẹnìkan tí mò ń tọ́jú egbò ẹ̀. Wọ́n ti gbé lọ UTH Èkó. Wọ́n ti ṣe títí olóòtú wọn ò rí ṣe níwájú ọlọ́ba. Wọ́n gbé lọ ibòmíì, wọ́n ṣe tí wọ́n ní wọ́n fẹ́ gé ẹsẹ̀ yẹn méjèèjì. Nísìn ẹni ẹ ti ń dúpẹ́ ń sìn bá ọ ti rẹ́rìn. Ẹ̀yin tọ́jú ẹ̀. Tó bá dín nǹkan bí 5 ń sìn olóòtú mo lè ní ẹ ṣeré padà. Ń sanwó ọkọ yín tàbí owó kíní yín ń san pé kẹ́ ẹ fi lọ́gbọ̀kọ̀ kẹ́ ẹ wá wò ìtóbi Olúwa. Kẹ́ ẹ wá gbọ́kàn fún àmì lẹ́nu ẹ̀ fún ara ẹ̀. Màá ní kẹ́ ẹ lọ wá ewé àfẹ́lóru. Ewé àfẹ́lóru. Bẹ́ẹ̀ni, ewé àfẹ́lóru. Kẹ́ ẹ lọ fi ṣìnáàpù ẹ fi gbó. Tẹ́ bá fi ṣìnáàpù gbó dáadáa, ẹ fi asẹ́ sẹ̀. Tẹ́ bá ti fi asẹ́ sẹ̀, ẹ dà padà sínú ṣìnáàpù yẹn. Kẹ́ ẹ máa mú láràárọ̀. Iṣẹ́ wo ló ń ṣe? Àrọ̀ àìṣe àṣìnà gan gidi ni. Ìtúwọ̀ ayé, ìtúwọ̀ ọ̀run ni. Dẹ́ni ọṣẹ ni pé ẹ lọ wá. Àmọ́ ká tó máa bá ètò wa lọ, ẹ jẹ́ bá dárúkọ yín. Kí lorúkọ yín sà? Orúkọ mi ni Adéníyì Akínsùlù tó jẹ́ Chief Ajíbádé of Ìdípé Òkìtìpá Kingdom. Tọ́ ẹ ṣé gan. A fẹ́ béèrè lọ́wọ́ yín. Kí ni à ń pè ní Ifá? Nǹkan tí a ń pè ní Ifá jẹ́ nǹkan tó máa ń tọ́ ọmọ ẹ̀dá sí ọ̀nà. Ifá, nǹkan tó máa ń tọ́ ọmọ ẹ̀dá sí ọ̀nà. Bẹ́ẹ̀ni. Tọ́ iṣẹ́ ìṣègùn tá à ń sọ nípa ẹ̀ yìí, ṣé wọ́n bí nínú ẹ̀ ni àbí ẹ lọ kọ́? Ẹ ṣé olóòtú. Wọ́n bí mi sínú Ifá, wọ́n bí mi sínú ewé àtẹ̀gbò. Wọ́n bí mi sínú ẹ̀ ni. Àwọn orò ìdílé bàbá ni. Wọ́n bí mi sínú ẹ̀ ni. Mo dẹ̀ kọ́, mo dẹ̀ mọ̀. Mo tún wá jáde lọ fún ọgbọ́n ìmọ̀ àti òye. Mo tún lọ kọ́ ọmọ. Òun ló jẹ́ kó wá di kíkún lọ́jọ́ ìní yìí. Torí wọ́n máa ń sọ̀rọ̀ nípa ewé àti egbò. Bẹ́ẹ̀ni. Ẹ mọ̀, ó dẹ̀ dá yín lójú gan. Bẹ́ẹ̀ni. Ọ̀dà, a rí gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ní káàkiri ilé ayé. A rí àwọn oríṣiríṣi ohun tó ń ṣẹlẹ̀. A rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó jẹ́ wípé wọ́n á tíràkà, wọ́n á ṣiṣẹ́, wọ́n á ṣe gbogbo ẹ̀ kí wọ́n tó jẹun. Àti àwọn tó jẹ́ wípé wàhálà tí wọ́n ṣe ò tó nǹkan, wọ́n sì ń jẹun, wọ́n ń ṣàṣeyọrí. Kí ni nǹkan tẹ́ lè rí sọ sí irú àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ yẹn? Ẹ ṣé olóòtú. Ifá sọ, ó ní tí
èèyàn bá wà nílé ayé yìí tí òun ò fẹ́ kóun làkàkà, kóun fẹ́ bọ́ sójú ọ̀nà, kóun fẹ́ mọ èèyàn mọ́ òun, kóun fẹ́ mọ ìpín òun, á tọ̀ Ifá lọ. Tá a bá wá tọ̀ Ifá lọ, Ifá á wá tọ́ wa sọ́nà pé ibi báyìí ni kẹ́ ẹ gbà o, ibi báyìí ni kẹ́ ẹ gbà o, nǹkan báyìí ni kẹ́ ẹ máa jẹ, nǹkan báyìí ni kẹ́ ẹ sá fún. So èèyàn ò ní fi bẹ́ẹ̀ ṣe kíni, kò ní fi bẹ́ẹ̀ làkàkà púpọ̀ jù ìgbésí ilé ayé. Kódà bàbá ẹ yọ̀ ṣé Ifá lè yí kádàrá ẹni dà? Ẹ ṣé olóòtú, Ifá ò lè yí kádàrá padà. Kádàrá tí èèyàn bá gbé wá sílé ayé, tí àwọn ọ̀tá tó bá yí padà, bí àwọn alágbára èèyàn, bí àwọn ẹ̀mí òkùnkùn tó bá yí padà, Ifá ṣe kíni, ó lè gbé padà sójú ọ̀nà. Sí ohun tó gbé wá gangan. Nǹkan tó gbé wá sójú ayé ẹ ti gbọ́ mi. Dà ṣé ẹ lè sọ àṣírí tí ń bẹ nínú àṣeyọrí àti ìjákulẹ̀? Kí náà ń pè láṣeyọrí, kí náà ń pè ní ìjákulẹ̀? Àṣeyọrí ó pọ̀, ìjákulẹ̀ náà ó wà tó pọ̀. Àṣeyọrí ni pé kéèyàn ṣiṣẹ́ kó ṣe débi èrè, àṣeyọrí kan nìyẹn. Ẹ mọ̀, ẹ wo ọjọ́ for example, tí ọjọ́ bá yọ láàárọ̀, yóò ṣe kíni, yóò lọ kanlẹ̀ ni, ó ṣàṣeyọrí ẹ̀ nìyẹn. Ṣé ẹ rí bóyá èèyàn gbé foundation fẹ́ kọ́lé, tó ti bẹ̀rẹ̀ foundation, tó dẹ̀ ṣe, tó parí ẹ̀, tó ṣe everything, tó dẹ̀ wọnú ẹ̀, tó kó sínú ẹ̀, tó ṣe everything, àṣeyọrí kan náà nìyẹn. Èèyàn ní lọ́kàn pé iṣẹ́ tí mò ń ṣe yìí, mo fẹ́ fi ra ọkọ̀, mo fẹ́ fi kọ́ máa lọ ìlú òyìnbó, ó dé everything, kí nǹkan yẹn kó dẹ̀ ṣe kíni, kó dẹ̀ possible, àṣeyọrí kan nìyẹn. Ìjákulẹ̀ ni pé tí èèyàn bá wà tó lóun fẹ́ kọ́lé, bóyá ó gbélé yẹn dé level ni o, bóyá ó gbé dé limited ni o, bóyá tí ò lè ṣe, ara ìjákulẹ̀ kan nìyẹn. Oríṣiríṣi ọ̀nà. Dà fún yín sá. Àmín Ọlọ́run. Ṣé lóòótọ́ ni Ifá máa ń rí ọjọ́ iwájú ẹni, ọjọ́ iwájú ẹ̀dá? Dáadáa. Ifá sọ fún ẹ pé wàá di ọba. Ifá fi yé èmi àti rẹ pé oyè ńlá kan wà wájú, like example oyè tí mo jẹ nísìn. Mi ò lò lálàá yẹn pé bí a máa jẹ oyè yẹn. Bẹ̀ẹ̀ ìgbà tí mo tọ ìlànà Ifá lọ, Ifá ń sọ fún mi pé mo sì máa jẹ oyè kan nílùú, pé oyè yẹn dẹ̀ sì máa lágbára púpọ̀ gan. Ẹ wò ó nísìn báyìí, Ifá ti sọ àsọtẹ́lẹ̀, ó dẹ̀ rí bẹ́ẹ̀. Ifá sọ fún mi pé màá kọ́lé, ilé tí màá kọ́ bí ó máa tó bí 2 mẹ́ta, pé mo dẹ̀ máa rán àwọn ọmọ lọ ìlú òyìnbó, tó ti sọ, Ifá yẹn ti sọ, ẹ dẹ̀ wò ó dẹ̀ ti ṣẹlẹ̀. Àwọn méjì wà London, mo ti kọ́lé tó lọ bí 3 4, oyè náà mo dẹ̀ ti jẹ́. Ẹ máa pé Ifá ti sọ àsọtẹ́lẹ̀ nìyẹn. So bó ṣe wà nìyẹn lóòótọ́. Bàbá, àwọn wo là ń pè ní ayé? Àwọn tá ń pè ní ayé, àwa náà láyé. Kò sáyé kan níbì kan. Ibi tọ́jọ́ tí ń yọ náà ló ti ń yọ, ibi tó ń wọ̀ sí náà ló ń wọ̀ sí. Àwa ọmọ ẹ̀dá tó wà nínú ayé náà là ń pè ní ayé. Ayé yìí náà wà péréṣe. Àwọn kan wà tó jẹ́ ayé tó jẹ́ pé búburú náà ṣe. Àwọn kan wà tó jẹ́ pé inú ayé náà lájọ wà tó jẹ́ pé rere náà là ń ṣe. Ṣé àwa náà láyé? Àwa táwa nú ayé. Àwa láyé. Ayé ló kún, ènìyàn ló sà. Àwa táwa nú ẹ̀yìn láyé. Dà. Wọ́n ní tí ọ̀rọ̀ bá dojú, wọ́n ní ẹ jẹ́ ká bilẹ̀ léèrè báwọn àgbàlagbà tí wọ́n sọ. Bẹ́ẹ̀ni. Kí ni ìbáṣepọ̀ tó wà láàrin Ifá àtàwọn àgbàlagbà? Àgbàlagbà tí mo sọ yẹn yẹ kó ti yé yín, mo fẹ́ fi gbẹnu pé. Ó yé mi. Sórí Ifá àti àwọn àgbàlagbà, àwọn náà ni ayé. Àwọn ni ayé. Ìgbà tí ayé máa kọ́ wà, Ọ̀rúnmìlà wà, àwọn ìyá mi wà, Ògún wà, ìyẹn Ògún, àwọn tó tẹ̀lé ayé, tọ́kọ̀ tẹ̀lé ayé tó ní. Ẹ ti gbọ́ mi. Àwọn àgbààgbà náà là ń pè ní ayé. Àwọn tó mọ ìdí èjì, ẹ̀ta, àwọn náà là ń pè ní ayé. Ìbáṣepọ̀ wo ló wà láàrin Ifá àtàwọn àgbàlagbà yẹn? Ìyàtọ̀ tó wà ńbẹ̀ ni pé Ifá máa tún nǹkan ṣe. Ìbáṣepọ̀, ibi tán ti ní connection, ibi tí wọ́n
ibi tí Ifá àti àwọn ayé tó ti jọ ní connection. Ifá kan sọ bẹ́ẹ̀ nínú aládé mẹ́rìndínlógún kan sọ bẹ́ẹ̀ nínú èjì ẹlẹ́mẹ̀rẹ̀ sọ bẹ́ẹ̀. That is ìrẹ̀tẹ̀ lọ́tún ìrẹ̀tẹ̀ lósì. Ìbáṣepọ̀ tó wà láàrin Ọ̀rúnmìlà àti àwọn ayé. Àwọn tá ń pè ní ayé náà làwọn ẹlẹ́yẹ. Ẹ̀gbọ́n ìjà ló dé torí dòwe. Ìjà ló dé lórí dòwe. Torí dòwe. Tó bá ṣe bí òwe tó bá ṣe bí òwe. Ẹ̀gbọ́n ìjà ló dé torí fi dòwe. Bẹ́ẹ̀ síbẹ̀ náà Ọ̀rúnmìlà àtàwọn ẹlẹ́yẹ náà the same thing náà ni kan náà ni wọ́n. Ẹ dákọ̀ Odùfá kan lẹ́ẹ̀kan. Ṣé ẹ lè kí fún wa? Ẹ ṣé olóòtú. Ṣé ẹ rí ìrẹ̀tẹ̀ méjì yẹn gùn? Ẹ ṣọ̀tì. Adífá fún Ọ̀rúnmìlà àgbà tó ló fẹ́ gungi ẹ̀gẹ́, wọn ò jẹ́ kọ́ Ọ̀rúnmìlà gungi ẹ̀gẹ́. Òbúkọlúwéré wà ní ìdí igi ẹ̀gẹ́ tó jẹ́ kọ́ Ọ̀rúnmìlà gungi ẹ̀gẹ́. Àgbòmígọ̀jọ̀ tó wà ńbẹ̀ tí ò jẹ́ kọ́ Ọ̀rúnmìlà gungi ẹ̀gẹ́. Ọ̀rúnmìlà sì kí ni ó gbọ́ oru ẹ̀bọ̀. Ọ̀rúnmìlà gungi ẹ̀gẹ́. Àkìkọ gògògò tó wà ní igi ẹ̀gẹ́, wọn ò jẹ́ kọ́ Ọ̀rúnmìlà gungi ẹ̀gẹ́. Ọ̀rúnmìlà pàpà síbẹ̀ ó gungi ẹ̀gẹ́. Àkẹ́dì ẹ lọ Ọ̀rúnmìlà gungi ẹ̀gẹ́ o. Ó gbọ́ oru náà ni. Ó dẹ̀ gungi ẹ̀gẹ́. Gẹ́gẹ́ bí Ifá yẹn sọ, Adífá fún ẹni tí ó fẹ́ gun òkè tí ò rí òkè gùn tó wá tọ̀ Ọ̀rúnmìlà lọ. Ọ̀rúnmìlà wá yàn lẹ́bọ tó dẹ̀ rí òkè yẹn gùn tó dẹ̀ ṣoríire. Omi túmọ̀ Odùfá náà. Bẹ́ẹ̀ni. Ó dáa, kí ni ìbáṣepọ̀? Àwọn kan sọ wípé àwọn olórí ṣọ́ọ̀ṣì bíi pásítọ̀, wòlíì, àwọn olórí mọ́ṣáláṣí bíi àáfàá, wọ́n wá sọ́dọ̀ ẹ̀yin adáhunṣe, ẹ̀yin babaláwo. Ṣé lóòótọ́ ni? Àti pé tó bá wá, kí náà wá ń ṣe? Ẹ ṣé olóòtú. Ṣé ẹ rí? Wọ́n ní ọ̀tún wẹ òsì, òsì wẹ ọ̀tún, òun lọ́wọ́ fi ń mọ́. Adífá fún àtùpà kan tí ò rí ìdí ara ẹ̀. Lóòótọ́ ó máa ń rí bẹ́ẹ̀. Àwọn wòlíì, pásítọ̀, wọ́n máa wá sọ́dọ̀ wa babaláwo. Lóye, torí pé iṣẹ́ kan náà ni là ń ṣe. Ṣẹ̀gbọ́n, àwa babaláwo náà à ń ṣe kí ni? À ń lọ́dọ̀ sọ́dọ̀ wòlíì tó bá rọ̀ kan, tó bá rí náà, à ń lọ sọ́dọ̀ wọn kó lè dáa náà ni. Ìdí tí mo fi sọ pé òsì á wẹ ọ̀tún, ọ̀tún á wẹ òsì tọwọ́ máa fi mọ́ ni. Ẹ ti wà lẹ́nu iṣẹ́ ìbáwí tó bí ọdún mélòó? Mo ti wà lẹ́nu iṣẹ́, that's 27 years. 27 years tí mo ti wà lẹ́nu iṣẹ́ yìí. Tó ti jẹ́ pé ẹ̀ ń ṣe ní full time. Full time. Kí ni pé bóyá mi ò pé níṣẹ́ part time, míì. pé mo dúró lónìí, mo gbé lọ́la. Full 24 hours gbọ́ wá bá mi lágo 2 òru máa dá ẹ lóhùn. Bó bá mi lágo 2 ọ̀sán máa dá ẹ lóhùn. Títóbi Ọlọ́run. Ó dáa, ó ní ìyókèrè ilé ayé. Adẹ̀ tí ń ṣiṣẹ́ yẹn, àárí kọsẹ̀ rí, àdẹ̀ ní rogún ìkọsẹ̀. Àṣẹ, àmín. Ó ní ìròyìn, ó ní téèyàn bá ń rìn inú ayé náà láti mọ àwọn ìrírí. Bẹ́ẹ̀ni. Lẹ́nu iṣẹ́ kí ni àwọn ìrírí tẹ́ ti rí tó bá yín lẹ́rù? Ẹ ṣé olóòtú. Àwọn ìrírí ti pọ̀ lóríṣiríṣi ọ̀nà. Ṣó ẹ rí, iṣẹ́ yìí ó dàbí pé nǹkan bí àyànmọ́ gẹ́gẹ́ bí iṣẹ́ tẹ́ ń ṣe yìí olóòtú. Àyànmọ́ yín ni. Tí ò bá jẹ́ bẹ́ẹ̀, ẹ ní máa bẹ́ẹ̀ ṣe máa gbé kalẹ̀. Àyànmọ́ yín ni. Sórí ẹni tó bá ti jẹ́ pé ó jẹ́ àyànmọ́ ẹ̀ níṣẹ́ yìí, àìmọye challenges lọ́nà tí mo ti rí. Mo ti lọ wẹ̀ èèyàn rí tó jẹ́ pé ẹni tí mo wẹ̀ mi ò tún lè padà wá. Wọ́n gbé mi padà ní tí mo ti dákú. Kí ló dé tó fi rí bẹ́ẹ̀? Yes, torí pé àwọn àgbà ló tẹ̀lé lọ bẹ̀. Wọn ò fẹ́ kí iṣẹ́ yẹn ó ṣe é ṣe fún un. Ṣẹ̀gbọ́n lóòótọ́. Àìmọye challenges tá a ti rí nídìí iṣẹ́ yìí tó jẹ́ pé àìmọye iṣẹ́ tá a ti ṣe tó ti jẹ́ pé tọ́lọ́run ṣe kí ni tó dẹ̀ gbọ́wọ́ wá ṣe iṣẹ́ yẹn. At the end of the day, wọ́n á gbé lọ church ni, wọ́n lọ fi ṣe àwáyé Ọlọ́run. Bẹ́ẹ̀ ti pàpà síbẹ̀ náà àwọn tó ń mọ̀, àwọn tó ń wá ń dá oore yẹn padà tó dẹ̀ mọ oore yẹn wọ́n ṣì ń wá náà. Ṣẹ̀gbọ́n. So àìmọye challenges àṣìṣe fún yàn. Wọ́n á wá lóru, wọ́n á wá bá yàn jà pé kí ló dé tó fi ṣiṣẹ́ yẹn. Àtúnrawọ́ ẹ̀bẹ̀ sí wọn ni because àwa ò lè pa òfin rẹ́ bí kò jẹ́ pé ká fi òfin ṣẹ. Ìtumọ̀ ni pé àwa àti àwọn àgbà là ń ṣiṣẹ́ papọ̀. Tí ò bá fi tàwọn àgbà ṣe iṣẹ́ yẹn ò ní dán.
tó bá láwọn àgbà wà pé o fẹ́ máa bá wọn jà èèyàn ó dàbí ìgbà téèyàn bá ń sọ̀kò sí ara ẹni. dókítà máa ń sọ̀kò sí rẹ̀. bẹ́ẹ̀ ni dàbí tó pé ẹni ò lè dá mú ẹ̀wọ̀n lọ. ọlọ́dún sọ̀nà dé àjẹtó yẹn ìtóbi ọlọ́run. ọ̀dà kí ni ohun tí ó lágbára bí ìṣípayá tí Ifá ti fi hàn yín rí? ẹ ṣe olóòtú ó pọ̀ mi ò lè láti bí 27 years tí mo ti bóyá kẹ́ sọ bí mẹ́ta fún wa. tí mo ti jókòó tí mo ti ń ṣiṣẹ́ ó pọ̀ dáadáa. sọ bí mẹ́ta fún wa. àwọn ìṣípayá kan wà tó jẹ́ pé bí èèyàn bá wà níwájú mi báyìí tí Ifá bá ti sọ fún mi pé nǹkan kan báyìí yóò ṣẹlẹ̀ sí ẹnìyẹn ó dẹ̀ máa ṣẹlẹ̀ sí láì sọ jáde fún. ìkejì ni pé olóòtú tí n bá sùn tí n bá ti tó ti wá fi hàn mí ẹ mà kì í ṣe pé bí abẹ́ mi ni mò ń fi hàn ara mi àwọn Ọ̀rúnmìlà náà ló ń ṣiṣẹ́ yẹn bàbá mi Àgbàmìrègún àtọ́rú ẹni tí ò sunwọ̀n sí wọn á dẹ̀ fi hàn mí pé nǹkan kan báyìí yóò ṣẹlẹ̀ nǹkan kan báyìí yóò ṣẹlẹ̀ ló sì rí bẹ́ẹ̀. tó bá fi márùn-ún hàn mí mẹ́rin yẹn yóò ṣẹlẹ̀ lójú ẹsẹ̀. ẹ̀kẹta ni pé tí n bá lọ sí ìdí Ifá mi tí n bá dá Ifá mo dé Ifá fáwọn tó wà nílùú èbó láì rí mi sójú. ìṣe fún wọn. yes mò ń dáfá fún wọn. ó dẹ̀ confirm. ó dẹ̀ ń confirm wọn á tún sọ pé bàbá ẹ lọ béèrè tí n bá tún lọ sí ìdí Ifá mi tí n bá béèrè ẹ̀mí kan tún wá sínú mi that is ẹ̀mí yẹn ọgbọ́n ìmọ̀ àti òye ẹ̀mọ̀ àwọn olóró mọ̀ ẹ̀mí yẹn á wá sínú mi bíi pé àdàbà yẹn ti wà lára mi ìwọ tí mi ò rí rí yẹn tí mo sì ń dé Ifá yẹn máa dẹ̀ máa ṣan kankan báyìí fún ẹ nǹkan yẹn ló dẹ̀ máa rí bẹ́ẹ̀ ó dẹ̀ máa sọ fún pé bó ṣe rí nìyẹn sọ nǹkan tó wà lẹ́nu. tó túmọ̀ sí pé wọ́n bá pè é síbi láti ilé ìgbó gbé tọ̀ àwọn fẹ́ kẹ́ báwọn béèrè nǹkan o àbí àwọn fẹ́ kẹ́ báwọn ṣe nǹkan fáwọn o ẹ lè ṣe fún wọn. mo jẹ́ wọn jẹ́ dáadáa ẹ lọ béèrè wọn. láì rí wọn. ẹ lè bẹ́ẹ̀ béèrè lọ́wọ́ ẹni tí olóòtú ẹ béèrè lọ́wọ́ ọ̀rẹ́ sí ẹ. wọ́n á ṣe fún wọn mò ń béèrè wọ́n á béèrè bá mi béèrè o bàbá bá mi dífá o máa dẹ̀ dífá yẹn. nǹkan bá mo fẹ́ ṣe o máa dẹ̀ ṣe máa dẹ̀ gbé ránṣẹ́. máa dẹ̀ gbé ránṣẹ́. ọ̀dà wọn yẹ kẹ́pẹ́ fún wa. àmì ọ̀nà. irú ìrànlọ́wọ́ wo lẹ lè ṣe fún àwọn ènìyàn àbí irú ìṣòro owó tó yẹ pé táwọn èèyàn bá bọ́ aṣọ́jọ yín yẹ pé ó dá yín lójú tẹ́ lè ṣe fún ọ pé kí ni dá yín lójú. ẹ ṣe olóòtú àwọn iṣẹ́ pọ̀ tí babaláwo mọ̀ àwọn iṣẹ́ dẹ̀ pọ̀ tí babaláwo mọ̀. iṣẹ́ pọ̀ tí babaláwo mọ̀. bẹ́ẹ̀ ni iṣẹ́ dẹ̀ pọ̀ tí babaláwo mọ̀. àwọn iṣẹ́ míì wà tó jẹ́ pé babaláwo mọ̀ bẹ̀tẹ̀ wọ́n á ti torí owó yẹn pé kó má rè kọjá wọn wọ́n á sọ pé wọ́n máa ṣe é. Ọlọ́run ló máa ń gbé yàn ga o Ọ̀rúnmìlà dẹ̀ ni Ọlọ́run náà dẹ̀ ni. ṣé ẹ rí for example tó bá jẹ́ pé ìrọ̀lẹ́ lẹ wá ń sìn ẹ rí ẹnìkan tí mò ń tọ́jú egbò ẹ̀ wọ́n ti gbé lọ UTH Èkó wọ́n ti ṣe títí olóòtú wọn ò rí ṣe níwájú ọlọ́ba wọ́n gbé lọ ibòmíì wọ́n ṣe tí wọ́n ní wọ́n fẹ́ gé ẹsẹ̀ yẹn méjèèjì. nísìn ẹni ẹ ti ń dúpẹ́ ǹsìn bá ọ ti rẹ́rìn. ẹni tọ́jú ẹ̀. tó bá di nǹkan bíi 5 ń sìn olóòtú mo lè ní ẹsẹ̀ rẹ padà ń sanwó ọkọ yín tàbí owó kíní yín ń san pé kẹ́ ẹ fi lọ́gọ́gọ́ kẹ́ ẹ wá wò ìtóbi olúwa kẹ́ ẹ wá gbọ́kàn fáwọn lẹ́nu ẹ̀ fúnra ẹ̀. ẹ̀gbọ́n mélòó bẹ́ẹ̀ tí Ọlọ́run ti tọwọ́ wa tí Ifá ti tọwọ́ wa túnṣe fáwọn èèyàn àwọn bíi egbò àdá ìjì náà tó ń bá ṣe tuntun tó ń bá dán ọ̀rí ṣe olúwa tọwọ́ wa sí àṣẹ àwọn bíi àṣírí bíbò èmi ò lóògùn owó mi ní fúnlẹ́lẹ́ oògùn owó mi ní bẹ̀ẹ̀dì ká àṣírí èèyàn bò àbòtán lòrìṣà máa ń bò dí ìgbín ẹran ní bàṣírí eegun àṣírí onítọ̀hún àbò ni kíkà tí ògo ti jẹ́ tọ́lọ́run àṣírí onítọ̀hún àbò dẹ́nu ojú èèyàn tí èèyàn bá rí tó ojú yẹn tó bá ti fọ́ mi ò lè ṣe o bẹ́ẹ̀ tó ti fọ́ pátápátá yányán kò sí solution lọ́nà lótú tí ẹ bá gbé dọ́dọ̀ mi tí n bá ti ṣe báyìí tó ò ti rí mi máa ní kó máa ń lọ. For example mi ò ní dárúkọ tí ẹ bá lọ Erinjẹ ìlú Erinjẹ ẹ lọ bèrè ẹni cowries ó ń jáde lójú ọmọ ẹ̀dá alààyè obìnrin ni onítọ̀hún. cowries owó ẹ̀kọ́ nìyẹn. ẹ̀yọ̀wó ìyá ẹ̀ ló mú wá sí bí wọ́n ti ṣe títí wọ́n ná oògùn sójú ẹ̀ ni
káì mi ò ní dárúkọ bẹ́ẹ̀ tí Ẹ má tẹ́ bá dàpọ̀. délé jẹ ẹ fọgbọ́n béèrè ẹni ẹ̀ ń wá ẹni tí káórìsì ń jáde lójú ẹ̀ ìyẹn ẹ̀yọ̀wọ́ owó ẹyọ ohun tó ń jáde lójú ẹ̀ Hmm. ibi náà lọ gbé wá lóòótọ́ ẹ̀dẹ̀ ṣe lágbára lu àbá ojú ẹ̀ sí ojú ẹ̀ sí ojú yẹn clear obìnrin yẹn ti di sisi báyìí káì ó ṣì wà bá a ṣe ń sọ̀rọ̀ ẹ̀ so àwọn kankan wà tó jẹ́ pé àwa mọ̀ tó jẹ́ pé àwa kan la dẹ̀ tún mọ̀ tó jẹ́ pé olúwa bá ló ń bá wa gbé lẹ́sẹ̀ fana so bó ṣe wà nìyẹn Dá bí pé tóbi bá ń wá ọmọ tó ń wóyún àbí bí diabetes olóòjú. ẹ ṣe so rí olóòtú bóbìnrin bá ń wá ọmọ Yeah. ẹnìkan ò lè sọ pé àfohùn ni because olúwa ló lọ́mọ a kàn ń gbìyànjú ni ẹ̀dá kan gbìyànjú ẹ̀dá kan ń gbìyànjú ni a lè gbìyànjú ẹ̀ kó bọ́ sí a gbọ́dọ̀ fọwọ́ sọ̀tẹ̀ pé mo lè ṣe wa bímọ mo lè ṣe o mọ condition tó wà nínú yẹn ààrẹ ni tó ti jẹ́ pé ó ti lọ ṣẹ́ oyún tó ti jẹ́ pé ó ti lo oògùn tó ti bá tó ti jẹ́ ọmọ jẹ́ ilé yẹn. ọmọ jẹ́ kó má kú wọn ti gbé wùnbọ ẹ̀ jáde ó dẹ̀ sọ pé o lè ṣe tó má dẹ̀ gbé dọ̀dọ̀ ẹ̀ ẹni tí ò ní wùnbọ báwo ló ṣe fẹ́ ní irú mílíkù ló fẹ́ bá fọ́ọ̀mù. ẹ bá pé alábìíkú aṣọ ológun délé kì ní ṣe ti gbọ́ mi so èèyàn ò lè fọwọ́ sọ̀yà ẹ̀. tó a pé bí diabetes ẹnìkan wá láti ìlú èbó last month ọ̀gá èrè wọn ní kò lè tọ̀ gan ìtọ̀ ṣúgà then ìṣètọ̀ ó tún wọrí ẹ̀ ọ̀chọ̀dẹ̀ wọ́n wá ní wọ́n fẹ́ lọ sọpírẹ́sọ̀ fún ìlú òyìnbó wọ́n ní 50-50 bó ṣe sáwá sí nàìjíríà ni ọmọ èkìtì ń bíbá ẹni olóòtú ó sì sojú ọ̀gá ẹ̀ adé ọlọ́run dẹ̀ bá wa ṣiṣẹ́ yẹn o àtọ́jú ẹ̀ fún 7 days òkè ọ̀ ó kí ọ olóòtú kí lẹ lò fún ewé àtìgbò náà ni. ewé àtìgbò ni mo lò bàbá ewé àtìgbò náà ni tí àjogún lọ́wọ́ àwọn bàbá wa kì í ṣe pé ọ̀rọ̀ formless tó sì ń jẹ́ tó confam. ẹni tí ṣúgà bá wà lára ẹ̀ sá 7 days ni kó padà lọ kó tó lọ test kó wá fún mi ní feedback mi ò ní gbowó lọ́wọ́ ẹ̀ yóò ra ọ̀gẹ̀dẹ̀ la fi ń ṣe ọ̀gẹ̀dẹ̀ dúdú yóò rà àwa lọ wá nǹkan ẹ̀ gbogbo ẹ̀ yóò máa jẹ ọ̀gẹ̀dẹ̀ yẹn pẹ̀lú nǹkan tó máa fi jẹ then yóò máa mú iṣẹ́ yẹn sí 7 days olóòtú ògo tolúwa ni. ẹni tẹ́sán bá kọlù ńkọ́. àìsàn bíi irú báwọn ọjọ́ pípẹ́ láti títà máa ń rẹ̀ láti inú wá. ó wà a lè ṣe ṣíṣe ẹ̀ ni pé à á béèrè lọ́wọ́ ẹ̀ ìgbà wo ló ti ń wọ́ọ̀rì ẹ̀ báwo ló ṣe ń ṣe ìdí pé kàmáda bẹ̀rẹ̀ tí kí n ṣe pé akọ̀lẹ̀ ṣáde sọ pé kí wàá gbóògùn wàá máa lo oògùn àwọn ìmí ìwà tó jẹ́ pé ayé ló wà díẹ̀ àkọ́kọ́ bẹ àwọn ayé tá a bá bẹ àwọn ayé kan yọjú sí a kó bá wa túlẹ̀ tá a bá tán bá dẹ̀ wá bá wọn. ẹ máa ń pè wọn ẹ máa ń rí wọn. a máa ń bá wọn sọ̀rọ̀ náà ni a máa ń bẹ̀ wọ́n bá ṣe sọ̀rọ̀. ẹ sì jọ sọ̀rọ̀. a jọ sọ̀rọ̀ náà tó bá di lálẹ́. wọ́n sì máa dá nínú. a dẹ̀ àlọ́wọ́ lórí alágbára lọ́hùn. a jọ sọ̀rọ̀ náà ni kí tó lè ọlọ́. nǹkan kan ló débẹ̀ a dẹ̀ bẹ̀ wọ́n pé ẹ̀ tó nílẹ̀ ayé ẹjọ́ ẹni tó bá wà nídìí ọ̀rọ̀ yìí ẹ jẹ́ àríra tó bá fẹ́ farahàn wọn farahàn tó bá fẹ́ farahàn wọn ní farahàn á ti mọ̀ pé eléyìí o ìṣọwọ́ àwọn àgbàdo ni kó máa bá tiẹ̀ lọ á ní wulẹ̀ gbowó kankan lọ́wọ́ olóòtú. ibi wípé yóò wá ṣe nǹkan fún un pé kò wá ní ṣiṣẹ́ àbí wàá di ìdójútì. tá a bá lọ fagídí sí olóòtú àwa ò ní ọmọ tá a lè fi rọ àdẹ ní nǹkan tá a lè fi rọ nígbà lọ́dọ̀ so kọ́ lọ kó ràn wá lọ́wọ́. ọ̀dà ẹni tí ìṣọ̀bà lọ déédéé fún bí ó ń wáṣẹ́ àbáwọn èèyàn tó wà ní òyìnbó tó ń wá ìwé ìgbélùú ṣé ẹ lè ẹ̀ fún wọn tó sì confam. ìyẹn ò kéré. ètò ìlú òyìnbó tí wọn fún ní físà àbí tó ń ṣe tán tí ò bọ́ sí. ìyẹn ò kéré olóòtú gbogbo nǹkan orí ni ẹlòmíín wà ó lè jẹ́ ifá ló kàn máa gbà tọ́nà máa fi ṣí fún mélòó láti ṣe bẹ́ẹ̀ wọ́n á máa wa egbò wọ́n á máa já wọn gbó lọ fi odidi kíní ṣe kíní fún kò ní wọ́ọ̀kì ó lè jẹ́ ifá yẹn ló máa gbà tó máa filẹ̀ tó dẹ̀ máa lọ mélòó olóòtú mo lè ní ká wo àgbára kẹ́ wá wo ifá àwọn tó wà ìlú ẹ̀bọ kì í ṣoògùn láṣẹ fún wọn ifá náà ló gbé wọn gan Ọ̀rúnmìlà ló gbé wọn lọ ìkan wa kò tí ì pẹ́ ọ̀gá yìí rí tó wá láti ìlú ìbò tó wá sọdún ifá ẹ̀kọ́ tó lọ ṣèbó mọ nǹkan tó gbé lọ ni ó ti ṣe náwó ẹ̀ tó tá a bá wá wọṣẹ́ fún ẹni ọ̀hún tó bá jẹ́ nǹkan bí ẹbọ ètùtù ní ọ̀rọ̀ ẹjọ́ mọ́
a ṣe fún. Tó bá jẹ́ bí ifá ni kó gbà, a ṣe fún. Tó bá dẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ oògùn ni lókun, a ṣe fún. ẹni mọ́ forí fífọ́ wo làpálàpá Wo làpálàpá bẹ́ẹ̀ ni. bó bá ṣe rí ẹ kò Òun ṣe la ṣe máa àyẹ̀wò ṣe fún bẹ́ẹ̀ ni. àyẹ̀wò tí wàá ṣe yẹn Tá a bá tó ṣe ti fún un la jáde. máa fi mọ nǹkan tí ó wà ń di ẹ̀. ọ̀dà ọ̀dà ẹ ṣe gan sa Àwọn ọlọ́ọ̀lọ́. ẹ ṣe gan. Yes sir. tí ayé àwọn bá pè yín àtọ̀ sí bóyá wọ́n wà nílùú tó dín pé bàbá o ẹ bá wọn ṣe nǹkan báyìí o ní ọ̀dọ̀ ẹ lè dá wọn lóhùn àbí tó bá pè yín tán sí gbèsè ẹ lè dá wọn lóhùn. Ní àti ìrìn àjò ó lè jẹ́ bí ilẹ̀ Ìgbò ó lè jẹ́ bí Àbújá ó lè tó dènà. olóòtú kò síbi tó ti pè mí tí mi ò dá wọn lóhùn nílùú èbó London. Wọ́n pè mí bàbá, èmi á rí nọ́mbà mi lórí Íńtánẹ́ẹ̀tì. afẹ́fẹ́ bẹ́ẹ̀ ni. Wọ́n pè mí bàbá nǹkan bàbá máa lè ṣàyẹ̀wò fún. Ọ̀dà kò sí wàhálà. Kódà bàbá ká tó máa lọ a mọ̀ wípé nǹkan tó ń ṣẹlẹ̀ ayé lónìí ní ìsìwá yìí ó le. Ó lè. Kí ni kẹ́tẹ́ lè fún àwọn èèyàn gẹ́gẹ́ bí bónọ́ọ̀sì tán lè ṣe lọ́dọ̀ wọn ìpẹ́ kan fún owó tó bá dẹ̀ ṣe tí ó rí bẹ́ẹ̀. Ẹ ṣe olóòtú, a ní kankan gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan ẹ̀, a ní kankan téèyàn need àti fẹ́ ṣe kó tó di pé a sọ fún pé òkè nǹkan tó fẹ́ ṣe bóyá orí fífọ́ ni o, bóyá àṣírí bíbò ni o, bóyá kí èèyàn gbá tèmi ni o, bóyá kí má rìnrìn rá ni o, bóyá kí má ra pẹ̀ta ìbọn ni o, kí má rí tójú àlá ni o, a ní kankan tó máa fi lọ yàn. Ó yé mi èmi ní bí bónọ́ọ̀sì ẹ fún ọ̀dà náà ẹ ju sẹ́kàn sórí afẹ́fẹ́ fáwọn èèyàn tí mo ṣe lọ tẹ̀sí wọ́n mọ̀ pé bàbá tá a gbé wá sórí kíní lónìí o kọ̀ǹfàmù ni ẹ kàn bọ́ wọn ní ètò bá ti wù lọ́kàn ẹ kàn bọ́ wọn. Ẹ ṣe olóòtú, màá ní kẹ́ lọ wá ewé àfẹ́lóru. Ewé àfẹ́lóru. Bẹ́ẹ̀ ni, ewé àfẹ́lóru kẹ́ lọ fi ṣìnáàpù ẹ fi gbó. Tẹ́ bá fi ṣìnáàpù gbó dáadáa ẹ fi àṣẹ sẹ́. Tẹ́ bá ti fi àṣẹ sẹ́ ẹ dà padà sínú ṣìnáàpù yẹn kẹ́ máa mú láràárọ̀. Iṣẹ́ wo ló ń ṣe? Àbá ẹ ṣe àṣìnà gangidi ni. Ìtúwò ayé ìtúwò ọ̀run ni. Dẹ́ni ọṣẹ ni pé ẹ lọ wá egbò túdè àti ewé túdè òòjọ́. Egbò túdè àti ewé túdè. Àti ewé túdè tó bá jẹ́ ti òòjọ́. òòjọ́. Tẹ́ bá ti wá ẹ wá lọ wá ìpè ọ̀gbọ̀n tí ojú pẹ́ńsì báyìí. Ẹ gún mẹ́tẹ̀ẹ̀ta yẹn papọ̀. Tẹ́ bá ti gún mẹ́tẹ̀ẹ̀ta yẹn papọ̀ ẹ wá yí mọ́ ọṣẹ. Olóòtú ẹnì kan máa fi wẹ̀. Èmi ni mo fún yín níṣẹ́ yìí. Olúwa ló dẹ̀ fún mi. Àṣẹ Ọ̀rúnmìlà dẹ̀ ni. Ẹni kó lè tàn lọ́ máa lọ. Iṣẹ́ wo ló ń ṣe? Tó bá níṣẹ́ tó ń ṣe tẹ́lẹ̀ ẹni kó ṣì pàtì kó lọ́ máa lọ ṣe iṣẹ́ àtúndè ni. Tó dẹ̀ confirm. Ó confirm lójú. Èmi mọ̀ pé kàtẹ́ ń bèrè yìí gbogbo ayé náà ni yóò gbọ́ a gbọ́dọ̀ fún wọn nìkan tí wọ́n fẹ́. dáa. Ọ̀dà ẹ ṣé gan àní sọ̀rọ̀ tán. Àmín Ọlọ́run. Nínú wá sí ẹ̀dùn wípé a wá sí ìgbà wò pé àwọn pípù yìí báwo ni wọ́n ṣe jẹ́ ẹ pọ́n wa ní ẹ sì dá wa lóhùn. Ẹ ṣé olóòtú. Inú wa dùn gan. tó afẹ́yẹ́ kẹ́ ṣàdúrà fáwọn ọmọ Nàìjíríà súre fún wọn ṣàdúrà fún wọn. Ẹ ṣé olóòtú. Àdúrà kì í pọ̀ jù. Ẹ mọ̀ èní ni meeting èmi dẹ̀ ní chairman ni. Mo ti ṣe àdúrà yẹn ṣáájú níwájú agbára ń sìn. Bẹ́ẹ̀ síbẹ̀ náà àdúrà tí mo ṣe fún ọmọ Nàìjíríà gbogbo lọ́kùnrin lóbìnrin ni pé ká má rí ikú ọ̀dọ́, ká jagbó, ká jatọ́. Àṣẹ. Kò sẹ́ni tí ó wá sílé ayé yìí tí ò ní padà lọ. Bẹ́ẹ̀ tìgbà tá bá máa padà lọ ká ti bẹ̀rẹ̀ 120, 150 years. Àṣẹ. Ọ̀dá owó ò ní dá wa o. Àṣẹ. A máa rí ṣe o. Àṣẹ. Ọmọ Nàìjíríà gbogbo mo gbà náà àdúrà fún gbogbo wa. Ìrọ̀rùn yóò dé bá Nàìjíríà o. Àṣẹ. Tinubu olówó à ń bẹ̀ yìí. Olúwa kọ́ ní mímọ̀ ṣe. Àṣẹ. Lágbára Ọlọ́run ọba, lágbára àwọn tó nílé ayé, lágbára àwọn ìyá mi Àjíbọ́lá, lágbára àwọn Ọ̀rúnmìlà, bàbá mi Àgbàmìrègún, olórí wa tó tukọ̀ wa yìí tó ń wà wá lọ́wọ́lọ́wọ́ yìí, lágbára Ọlọ́run ẹ̀mí tó máa fi darí wa dé èbúté ayọ̀, Ọ̀rúnmìlà yóò gbé sínú ẹ̀ o. Àṣẹ. Gbogbo àwa ọmọ lẹ́yìn ẹ̀ pátápátá títí lọ dé orí gọ́vnà, orí chairman ọba ìlú gbogbo lọ́dọ̀ Aláàfin, lọ́dọ̀ ní Ọ̀fífẹ́, lọ́dọ̀ Déjì of Àkúrẹ́, gbogbo àwọn lọ́balọ́ba tó wà títí lọ the whole Nigeria, yóò tùgbà yóò tùṣẹ́ fún wa o.
yóò rí bẹ́ẹ̀ o, àṣẹ, yóò ṣe bẹ́ẹ̀ o. àṣẹ. Olóòtú èmi náà gbà nú àdúrà fún yín. Nítorí kékeré náà bẹ́rìn sínú gbèrín ìdí ńlá, kékeré náà bẹ́fọ̀n sínú ọ̀dà ẹ̀fọ̀n ìdí ńlá, ìjọ lójó òun ló ti délé ayé ní ìmọ́lẹ̀ mọ́ ń tàn, ìmọ́lẹ̀ yóò bẹ̀rẹ̀ sí tàn láti Àṣẹ, wákàtí lọ. àṣẹ, àṣẹ, Bí ojú ṣe mọ́ tí ọjọ́ bẹ̀rẹ̀ sí yọ yìí, ìgbéga yóò bẹ̀rẹ̀ sí yọ láti wákàtí àṣẹ, lọ. àṣẹ, A rí bẹ́ẹ̀, àṣẹ, àṣẹ bẹ́ẹ̀. àṣẹ, Mo ní pó. àṣẹ. Ẹ ṣé gan. Ẹ kúrò lẹ́sà o. Ẹ kúrọ̀lẹ́ o. Ẹ jọ̀ọ́ kí lórúkọ yín? Orúkọ mi ni Ọlákúnlé Owótalè. Ọlákúnlé Owótalè. Owótalè. Tọ́. Mo sùn mo jí ni mo rí pé ẹsẹ̀ mi wú méjèèjì. Ẹ sùn, ẹ jí, lè rí pé ẹsẹ̀ méjèèjì wú. Bẹ́ẹ̀ Kì í ṣe ni. bí a pé ọ̀kadà gbé yín ṣubú. Ọ̀kadà àbí ọkọ̀ kọlù yín. ò gbé mi ṣubú rárá. Ọ̀kadà ò gbé mi ṣubú. Ọ̀kadà ẹ̀kọ́ mi kọ̀ dédé wú ni. Ìgbà tí mo rí pé ó wú lẹ́ẹ̀kẹsẹ̀ látẹ̀kọ̀ wọ́n direct mi lọ sí Òkìtìpupa. Èkó lè ń gbé. Èkó ni mo ń gbé. Wọ́n direct mi lọ sí ọ̀dọ̀ wòlíì kan. Ìgbà mo débẹ̀ tí wòlíì yẹn treat mi, so mo rí pé ẹsẹ̀ mi kọ̀ dédé bẹ́. Ó kẹsẹ̀ yẹn bẹ́ nígbà tí bẹ́. lẹ́yìn ìgbà náà wà ń kọ́ kí wọ́n náà Ìgbà tí àti ibẹ̀ náà àwọn tún direct mi lọ sí ibì kan ní Ìrèlè. Mo tún lọ Ìrèlè. Ìgbà tí mo dé Ìrèlè lọ́dọ̀ babaláwo nìyẹn. Ìgbà tí mo dé Ìrèlè yẹn, ó gbìyànjú máa gbìyànjú pé kí n fọkàn balẹ̀. Mo tún gbìyànjú ẹ̀dẹ́rẹ̀ pàbó ní gbogbo gbìyànjú ẹ̀ náà ni ó já sí. Èèyàn kan ló wá direct mi sí ọ̀dọ̀ Dr. Ego. Ìgbà tí wọ́n direct sí ọ̀dọ̀ Dr. Ego, mi ì fẹ́ nígbàgbọ́ ká máa tọ̀rọ̀ nítorí I spend a lot. Mo ti náwó. Nígbà tí wọ́n lò dọ̀ Dr. Ego. Kí ló wí fún Wọ́n nígbà tí wọ́n ṣàlàyé gbogbo nǹkan tó wá ṣe pé kí n fọkàn balẹ̀. Bọ̀ tèmi ò fẹ́ nígbàgbọ́. Bọ̀ a dúpẹ́ f'Ọlọ́run ọba pé Ọlọ́run gba ọwọ́ wọn, Ọlọ́run fi ìwòsàn yẹn sí ibẹ̀. nísìnyí báyìí kí ní báyìí ó ti ń yàtọ̀, ẹ ti rí yàtọ̀ gan Ó ti yàtọ̀, kò ń ṣe pé ó ti yàtọ̀ gan. ju ti tẹ́lẹ̀ lọ. Ó wú báyìí tẹ́lẹ̀ ni. Gbogbo àwọn eléyìí tó ti hàn pé ojú ẹ̀ ti gbẹ̀ yìí. Fúfúfú. Nísìnyí báyìí tẹ́ bá jẹun kọ́ ẹ̀rún jẹjẹ báyìí. Mo ń róúnjẹ jẹ. Ọ̀dà ẹ sọ fáwọn èèyàn yìí pé Dr. Ego, ẹ sọ fún wọn pé tọ̀ pé kí wọ́n mọ patronize wọn pé olóòótọ́ ni wọ́n, kí wọ́n wo tọ̀dọ̀ tó ń bọ̀. Òkè ọ̀dọ̀ onírọ́ ó pọ̀ ju olódodo lọ. Bẹ́ẹ̀ni. Àmọ́ Dr. Ego wọ́n wà ní Ọ̀rẹ̀. Iṣẹ́ wọn nǹkan tí mo lè fọwọ́ sọ̀yà ni. Wọ́n bá débẹ̀ olóòótọ́ ni wọ́n, gbogbo nǹkan tó wọ́n máa sòótọ́ fún wọn ni. Èyí tí ò bá ṣe é ṣe, ibùdó èmi gan tó gbàgbà wọ́n kọ́kọ́ mọ̀ kọ́kọ́ fi mí lẹ́nà pé kí ọ̀dẹ́ kọ́kọ́ fún mi ní response dáadáa. Lẹ́tọ̀ wá ní pé mo serious nítorí àwọn ọ̀fẹ́ ni tó máa ba iṣẹ́ ọwọ́ wọn jẹ́. Ọ̀dà ẹ ṣé gan.